lẹ́yìn iṣẹ́ abẹ ọmú tó ṣe, ẹ wo bí Tọpẹ Ọṣọba ṣe jíjó ọpẹ́ Lọsibitu. Òwe Yorùbá ní ikú tí ìbá pani bó bá ṣíni ní fìlà ó tọ́pẹ́. Òwe yìí ló wọ ọ̀rọ̀ gbajúmọ̀ òṣèrébìnrin onítíátà nì Temitọpẹ Ọṣọba tí ọ̀rọ̀ àìsàn lílágbára tó bá a fínra láti ọjọ́ pípẹ́ sẹ́yìn àti bó ṣe di èrò ọsibítù táwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣáájú rẹ̀ láti dóòlà ẹ̀mí rẹ̀ sì ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára títí dàsìkò yìí. Ó jọ pé orúkọ ti ro obìnrin apọ́nbépo rẹ̀ náà. Ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ torí lẹ́yìn iṣẹ́ abẹ àìsàn jẹjẹrẹ ọmú tó ṣe, ara rẹ̀ ti ń yá, kódà ó ti ń jíjó ọpẹ́ nílé ìwòsàn tó wà báyìí. Nínú àwọn fídíò kan tí òṣèrébìnrin náà gbé sórí ìkànnì ayélujára Instagram rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 2024, bó tilẹ̀ jẹ́ pé ọsibítù tí wọ́n ti ṣiṣẹ́ abẹ fún un ló wà, tí gbogbo àlẹ̀mọ́ àti okùn tí wọ́n so kọ́ ọ lára lásìkò ìtọ́jú rẹ̀ ṣì wà lára rẹ̀, títí kan àwọn báńdéèjì oríṣiríṣi. Síbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ ọ̀hún, Tọpẹ Ọṣọba fi ìdùnnú rẹ̀ hàn pé Ọlọ́run gbé ikú òjijì fò lórí òun. Ijó ló fi dúpẹ́, bó ṣe ń kọrin tìdùnnú bẹ́ẹ̀ ló ń tàdíréke bíi pé nǹkan kan kò ṣe é rárá. Ṣáájú fídíò tó ti ki ijó mọ́lẹ̀, Tọpẹ kọ́kọ́ ṣàfihàn bí gbajúgbajà òṣèrébìnrin ẹlẹgbẹ́ rẹ̀ kan, abilékọ Folúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́ ṣe ṣàbẹ̀wò sí Lọsibitu. Ó sì sọ̀rọ̀ ìmoore nípa ẹ̀. Ó ní kí gbogbo àwọn olólùfẹ́ òun bá òun dúpẹ́ lọ́wọ́ Folúkẹ́ Dáramọ́lá gidigidi o, torí níṣe ló dúró ti òun bí iṣan ọrùn nínú àárẹ̀ yìí. Ó náwó nára. Ó tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n dìde ìrànlọ́wọ́ owó sí òun. Ó lára òun ti ń yá, òun ti lálàáfíà báyìí. Bó ṣe ń sọ èyí náà ni Folúkẹ́ náà ń fèsì pé inú òun dùn pé àbúrò òun yìí ti kọ́fẹ́ padà. Ó ní láìpẹ́ Tèmítọ́pẹ́ yóò padà sídìí iṣẹ́ rẹ̀ pẹ̀lú okun àti ìlera tó kọyọyọ. Ó ló máa lágbára gidi ni o. Láti fìdí èyí múlẹ̀, nínú fídíò kejì, orin ìyìn kan lédè Gẹ̀ẹ́sì èyí tí Moses Bliss àti Tim Godfrey gbé jáde láìpẹ́ yìí ló gbé sí i ní Tèmítọ́pẹ́ bá ki ijó tá à ń wí yìí mọ́lẹ̀ ló bá ń kọrin pé. Ọ̀pọ̀ àwọn òṣèré tíátà lọ́kùnrin lóbìnrin àtàwọn olólùfẹ́ Temitọpẹ Ọṣọba ni wọ́n ti ń bá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àjíǹde ara tó jẹ́ fún yìí, tí wọ́n sì ń kí ikú ewu. Bídèmí Kòsọ́kọ́ ní ọpẹ́ o ti borí ogun yìí baby girl. Bímbọ́ Ṣì ní testimony níbi gbogbo ni lóòótọ́ o lórúkọ Jésù. Ìyábọ̀ Òjó tóun náà ti lọ kí Tọpẹ Ọṣọba lọsibítù tó sì fún lẹ́bùn owó ńlá kọ ọ̀rọ̀ tiẹ̀ ṣókí. Ó ní ìwòsàn pípé látọ̀dọ̀ Ọlọ́run ni o. Mistura Súnramú ní kí Ọlọ́run bùkún ẹ nígbà gbogbo. Mobímpé náà fi àmì ìfẹ́ rẹpẹtẹ síbẹ̀ láti fi ìdùnnú rẹ̀ hàn. Tẹ́ ò bá gbàgbé, ọ̀sẹ̀ tó kọjá yìí ni awo ọ̀rọ̀ náà lu síta pé àìsàn gbẹ̀mígbẹ̀mí kan ń ṣe arẹwà òṣèrébìnrin tó jáfáfá lóko eré yìí, bó tilẹ̀ jẹ́ pé ó ti pẹ́ tó ti ń bá kinní ọ̀hún fínra lábẹ́nú. Ó sì ti ṣe díẹ̀ tó ti lọ sóko eré tàbí kópa láwọn ibi ayẹyẹ gbogbo táwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń lọ. Wọ́n ló wà lọsibítù, ó ti ń gba ìtọ́jú. Àmọ́ ọ̀rọ̀ náà ya ọ̀pọ̀ àwọn onítíátà ẹlẹgbẹ́ rẹ̀ lẹ́nu nígbà tí Tèmítọ́pẹ́ fúnra rẹ̀ sọ̀rọ̀ tàánú nínú fídíò kan tó ṣe lórí ìdùbúlẹ̀ àìsàn tó wà pé àrùn burúkú jẹjẹrẹ ọmú táwọn eléèbó ń pè ní breast cancer ló ń ṣe òun, àti pé iṣẹ́ abẹ lọ̀rọ̀ kàn báyìí o. Ìròyìn àgbọ́ṣe lọ̀rọ̀ náà jẹ́ fọ́pọ̀ èèyàn. Lójú ẹsẹ̀ làwọn ẹlẹ́yinjú àánú ti dìde ìrànwọ́ fún òṣèré yìí
bí wọ́n ṣe ń ṣètò ìkówójọ bẹ́ẹ̀ ni wọ́n ń rọ̀jò àdúrà fún un pé kinní náà kò ní mọ̀nà ẹ̀mí rẹ̀. èyí ni inú wọn fi dùn pé lẹ́yìn iṣẹ́ abẹ náà ara ọmọ Ọṣọba ti balẹ̀ dáadáa. ìrètí sì wà pé yóò padà sẹ́nu iṣẹ́ rẹ̀ tí yóò sì máa dá àwọn olólùfẹ́ rẹ̀ lára yá lẹ́ẹ̀kan sí i láìpẹ́ jọjọ. Faith Adébọ́lá ló ń kàròyìn yìí fún Ìta Fàájì.